lé ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Miliki Express náà ni ẹ ṣì wà báyìí ẹ̀yin ará lé ṣe rí ní èní mo fẹ́ kí ẹ ra jókòó síbi tẹ́ wà yẹn torí ẹni tí mo gbé wá sórí ètò tí a wà lénìí ẹni tẹ́ ti mọ̀ ni ẹni tẹ́ mọ̀ bí ẹni tí wọ́n mọ owó ni àwa mọ̀ wọ́n sí Kẹ́hìndé Abdul àmọ́ ẹ̀yin mọ̀ wọ́n sí Firstborn ta ni wọ́n pè ní Firstborn àkọ́bí lẹ́ni náà máa sọ túmọ̀ àkọ́bí fún wa tó ń jẹ́ Kẹ́hìndé tó máa tún sọ àkọ́bí ẹ̀ fún wa lẹ́ni ẹ káàbọ̀ sórí ètò tiwa Miliki Express sà. ẹ ṣeun orí Miliki Express náà la wà yìí Kẹ́hìndé Abdul ni orúkọ tèmi èmi dẹ̀ ni atọ́kùn ètò lónìí ṣòye yín báwọn àlejò tí mo gbé wá rèé Àbíbá mo gbé wá lónìí so Àbíbá sọ fún wa báwo lorúkọ Àbíbá yẹn báwo lorúkọ yẹn ṣe jáde náà. ẹjọ ẹ wá bá mi lé mi ni mo fọlọ́ ọba bẹ̀yẹn nípasẹ̀ mi ṣe ń bíbá ẹ ṣe. ẹ bá mi kí àwọn aráàlú ń dáadáa. ẹ̀yin aráàlú akínwẹ́ o akínwẹ́ orí Miliki Express náà la wà yìí o àwọn ló pè wá o àdẹ̀gbàdúrà pé ìgbàkigbà tẹ bá pè wá àwọn máa jẹ yín. ṣe rí èdè tẹ ẹ pè lẹ́ẹ̀kan ẹ kí akínwẹ́. yes akínwẹ́ Ìjẹ̀bú ni ọmọ Ìjẹ̀bú ni mí Àgọ́ Ìwòyè. Àgọ́ Ìwòyè sọ bẹ́ẹ̀ni. ẹ lè sọ Ìjẹ̀bú dáadáa. mo lè sọ. ẹ lè sọ. yes mo lè sọ. mo lè sọ àwọn kan bíi olókòbórúwọ wà. ẹ má bínú ìkan péré tí mo gbọ́ nìyẹn. ẹ má sọ tó lẹ. ṣùgbọ́n ṣe rí ẹyọ kan yẹn nǹkan tí mo lè fi ṣe olókòbórúwọ wà kí ló ń jẹ́ bẹ́ẹ̀. mi ò mọ iye túmọ̀ ẹ̀. you see olókòbó means onírọ́. Ọ̀yá mo fẹ́ torí pé sọ pé ẹ mọ̀ sọ. ẹ wá béèrè lọ́ mi pé olókòbó yẹn olókòbó ẹ gbọ́ nǹkan tí mo sọ olókòbó kan èdè ìkan tí mo mọ̀ sọ nìyẹn o báwo mo dẹ̀ ṣe mọ̀ sọ grandmother wa ń gbà yẹn tábà ti pẹ́pẹ́ ni olókòbó olúwọ́ wà àti ìgbà yẹn mo ti dì mú bẹ́ẹ̀. ṣé dé wá bá mi kí àwọn ará ilé ẹni wọ́n kú àsìkò yìí akú dédé àsìkò yìí ẹ wá kí wọn wí pé ẹ ṣàdúrà fún wọn. Number 1 akú dédé àsìkò yìí number 2 ẹ wá ṣàdúrà fún ẹ má ṣe rí ṣebédè mi ni ẹ kú gbọ́ but since ẹ ti gbọ́ ẹ má wọrí ẹ̀yin ará ilé ẹ̀wẹ̀ so ọmọ wọn Kẹ́hìndé Olúwatósìn Abdul rí nkìyìn báyìí mo sì fẹ́ sọ fún ọ kí lẹ tún ní kí n sọ fún ẹ. pé ẹ ṣàdúrà fún wọn. àdúrà yìí máa sọ fún yín náà yìí ni pé ara yín any need spare part o ara yín ò ní jẹ́ ara tó kún bọ̀. ẹ wo pé àwọn àdúrà kan wà tó wà pa ṣe rí èèyàn tó bá ti ń lo crutches báyìí spare part ni ẹ so ó láwọn àdúrà kan tó yẹ pé ẹ̀mí tó ń bá wọn lò kò gbóyìnbó ẹ láti sọ Yorùbá ni. Firstborn kí ni ó dé tẹ́ fi rò pé Firstborn ló yẹ kẹ́ lò as a stage name. ok gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pè mí lẹ́ẹ̀kan yẹn Kẹ́hìndé ṣùgbọ́n tẹ́ bá tún wò ìpètàn orúkọ yẹn àpètàn ẹ̀ Akẹ́hìndé gba ẹ̀gbọ́n tó ó jàgbà by fire by force ni ẹ̀ ló. ẹ wá mi pé ẹ já orúkọ yẹn gbà by fire by force ni èèyàn kí n gọrẹ by fire by force. nǹkan ló ṣẹlẹ̀ gan-an ni pé tẹ́lẹ̀ lastborn ni mò ń jẹ́ mo rí i pé mo ń jẹ́ lastborn kàn ń gbé náà gba iwájú mi ni free mo kàn change ẹ̀. ẹ bá ẹ kàn kó ṣá. ṣé mo change ẹ báyìí everything ó kàn jọ ni. tọ ìwọ ṣeun torí ọ ní Nàìjíríà táwa ẹ ọgbọ́n lè ọgbọ́n fi ṣe. bẹ́ẹ̀ni ọgbọ́n ni. Uncle Kẹ́hìndé. èwo ló ń kú tẹ̀ ń pè mí yẹn jọ torí Ọlọ́run ẹ kò pé ń Kẹ́hìndé yìí ẹ máa jẹ́ kó máa hàn sí mi pé mo ti dàgbà ní ẹjọ́. Bùrọ̀dá Kẹ́hìndé. oh no mi ìfẹ́ yẹn Kẹ́hìndé. ó dà Mr. Kẹ́hìndé. oh my gosh ìfẹ́ yẹn náà Kẹ́hìndé ti wá òkè ẹ má máa rán mi létí pé mo ti dàgbà. ó dà kí ni ó dé tí ẹ fi ń ṣe kọ́mẹ́dì tí ó ní ti ṣọ́ọ̀ṣì tí ò ṣe tí ó ní ti ayé. ok màá kọ́kọ́ mú báyìí ṣe rí púpọ̀ nínú àwa tá à ń ṣe bó jẹ́ olórin ni o yálà comedian o yálà èèyàn tó ń ṣe eré orí ìtàgé púpọ̀ nínú wa ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n àwa kan akọ̀wé pé òkè ká má fi ibẹ̀ yẹn lẹ̀ pátápátá ká má fi ibẹ̀ lẹ̀ totally at least kọ́tẹ̀ lè sọ pé òkè o ẹni báyìí o ibi báyìí ló ti jáde o so nǹkan tó ṣẹlẹ̀ gan-an nìyẹn àti pé àwa kan wà
a lè sọ̀sọ́kúsọ bẹ́ẹ̀ ni ìsọkúsọ yẹn ò fẹ́ a lè sọ̀sọ́kúsọ. Ẹ jẹ́ má bínú ẹ jẹ́ kó yí àwọn ará ilé. Ṣé torí pé ẹ lè sọ̀sọ́kúsọ lẹ ṣe lọ sínú ti tayé kọ́mẹ́dì tayé ni àbí nítorí wípé ẹ kàn feel pé ọmọ Jésù nìyí o nǹkan tí dáàdi yín fi grow tán fi tọ́ yín dàgbà nìyẹn lẹ́bí kí má lọ sọ̀rọ̀ burúkú sí etí dáàdi má lọ ní mo di sóònù ẹ lẹ́nìí lẹ ṣe fi pé kẹ́ dúró sí di church. Nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé ṣẹ́rí ta bá ń sọ̀rọ̀ pé church à ń sọ̀rọ̀ gospel ìtumọ̀ ẹ̀ sí mi ni pé o wà ń bì kan ọ rí ìwà ẹ̀ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ẹ mọ̀ àwọn kan wà tó yẹ pé ọ lè sọ̀rọ̀ bí tọmọdé bá wà wọ́n máa ní láti máa ní inú ibi tẹ́ni báyìí bá ti ń sọ̀rọ̀ ọmọdé ò lè dúró but ṣẹ́rí orúkọ kọ́mẹ́dì táwọn ń ṣe àtàgbà àtọmọdé ó lè dúró àti pé ṣẹ́rí kọ́mẹ́dì gan ó ti ju pé à ń pààyàn lẹ́rìn lọ ṣẹ́rí a ní láti máa kọ́gbọ́n nínú nǹkan tó ń jáde lẹ́nu wa despite pé ẹ̀rín gangan la fẹ́ kẹrin ṣé yín ṣe so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn ọ̀rọ̀ tó máa pa yín lẹ́rìn ṣùgbọ́n tó máa kọ́ yín lọ́gbọ́n tí ẹ̀rọ ní báyìí pé àwọn ọmọ yín ò lè dúró bí ta ti ń sọ̀rọ̀ òwúrọ̀ àwọn kan tá à ń pè ní gospel comedy nìyẹn bẹ́ẹ̀ ni bí ká rí nǹkan báyìí ká má sáré sọ pé báyìí ló lè rí. kẹ pa ìdá kẹ àlùmùlánà báwo ni máa sọ Yorùbá yẹn ẹ̀yin náà lẹ mọ̀ ẹ ti gé ti ẹ jù tó ọ̀rọ̀ bọ̀dá Kẹ́hìndé. Oh God. Tọ ẹ ti ní mọ̀ pé ní bọ̀dà ó dà máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ máa pè ní lórúkọ ńsìn. Kẹ́hìndé. Bẹ́ẹ̀ bá ń pè mí lórúkọ ẹ máa fà mí ní irun mú ni. Okay, Kẹ́hìndé. Yes sir. Now ẹ sọ fún mi ńsìn pé nídìí iṣẹ́ stand up comedy yẹn ti gospel tẹ̀ ń ṣe ó fún yín lówó ju ti kẹ́ lọ sínú tilẹ̀ tayé lọ àbí kò fún yín lówó. Ọpẹ́ ní fọlọ́wà nǹkan téèyàn bá ń ṣe tó ń dán wọ̀nba nǹkan téèyàn bá ń ṣe tó ní mọ́tò nǹkan téèyàn bá ń ṣe tí nǹkan tó ń ṣe yẹn tó gbé jáde kúrò nílùú ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí máa lọ Abẹ́òkúta tó ń lọ Warri tó tún wá kúrò ń Warri tó lọ Calabar láti Calabar tó tún wá lọ international airport yálà bóyá ó lọ kíyàn bẹ́ẹ̀ ni o àbó lọ sọ́hùn nǹkan tó ṣàbájú lè mú iṣẹ́ yẹn tó ń gbé ní ẹ̀ káàkiri kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni. So ẹ ń sọ fún wa nísìnyí pé ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti pé nǹkan tọ́lọ́run fún yín ó tẹ́ yín lọ́rùn nídìí iṣẹ́ ti gospel yìí. Yes bẹ́ẹ̀ ni ó tẹ́ wa lọ́rùn. Ó tẹ́ yín lọ́rùn. Bọ́ ẹ má gbàgbé o mo ń pè ní gospel comedy o mí pé a kì í ṣe iṣẹ́ companies o ẹ má rò pé ṣọ́ọ̀ṣì nìkan ni o. ẹni náà lẹ máa lára yín jà. ẹ má rò pé ṣọ́ọ̀ṣì nìkan ni. bá a ṣe wà à ń ṣiṣẹ́ company oríṣiríṣi mi fẹ́ máa dárúkọ kó má dàbẹ̀ ní pé mò ń ṣe advert but à ń ṣiṣẹ́ company oríṣiríṣi and fún àwọn oní company yẹn ọkàn wọn balẹ̀ wọ́n pé arákùnrin tá a gbé wáyìí òyìnbó lọ̀gá wa kò ní bọ́ ọ̀gá wa arákùnrin tá a gbé wáyìí kò ní bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ kìnnì kan ṣe ara ilé bí ká máa lo ara èèyàn so àwọn nǹkan tó máa ń fi wọ́n lọ́kàn balẹ̀ nìyẹn so ó máa of course a máa ń ṣiṣẹ́ company náà so kì í ṣe ṣọ́ọ̀ṣì nìkan bẹ́ẹ̀ pé wọ́n á ṣọ́ọ̀ṣì lọ. ẹ jẹ́ wa bá a dẹ̀ pé mọ́sìkì náà kọ́. Hello mi gbọ́ yín dáadáa. bí a pè yín lé Ọlọ́run mọ́sìkì mọ́ṣáláṣí náà jẹ́ lọ. network yóò clear kí lẹ sọ. Kẹ́hìndé you heard me right mo ní tí wọ́n bá tún pè ní mọ́ṣáláṣí ṣe é mọ́ ọ lọ àbẹ́ẹ̀ ni lọ. ẹ kúrò níbi tẹ́ ẹ wà I think the network yẹn ò clear kò yẹ ẹ kàn kúrò níbi tẹ́ ẹ wà. sọ ó dà ẹ má wọrí màá kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ ẹ̀fọ́ síbò mi mo fẹ́ kẹ́ ṣàlàyé ìtumọ̀ stand up comedy fún àwọn èèyàn. Okay now comedy pé oríṣiríṣi èmi wà bá a ṣe jókòó yìí àdé máa ṣe èèyàn máa rẹ́rìn èyí táwọn ń ṣe èyí tá máa dúró tá máa ṣàpèjúwe tá máa fọwọ́ ṣe fẹsẹ̀ ṣe fẹ́nu ṣe ìyẹn ni stand up comedy àwọn ẹ̀mí dẹ̀ tún wà tó jẹ́ pé lying down comedy ni àwọn yẹn máa ń sùn ṣe wọ́n máa sùn sílẹ̀ lẹ́wọ́ dẹ̀ máa sọ so oríṣiríṣi comedy lọ.